Elédùmarè, ìbà rẹ ni wọ́n fi gbogbo ayé mi jú, ìbà rẹ náà ni wọ́n fi gbogbo ìgbà ayé mi jú. Mo dúpẹ́ lọ́wọ́ ọba akọ́dá, ọba ṣẹ̀dá, ọlọ́run tó ní kí gbogbo wa ká tún dòní ká máa bẹ ẹ̀rí láyà ìjẹ́jọ́ nígbà tá ó kúrò lórí ètò AFALOKOMOLASA. Mo ní kí ẹ̀yin olólùfẹ́ mi kẹ́ tún pàdé mi nígbà tó bá dé lọ́sẹ̀ tó ń bọ̀. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba olódùmarè nítorí pé ó tún mú wa di ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀hún. Ògo ni fún ọlọ́run lókè ọ̀run. Ẹ káàbọ̀ padà sórí ètò AFALOKOMOLASA, níbi tẹ́yin ti máa ń ní àǹfààní láti jókòó pẹ̀lú ẹbí, ará àti àwọn ọmọ yín láti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn nípasẹ̀ àlọ́ Yorùbá. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ṣé ẹ ti ké sí àwọn ọmọ yín? Ṣẹ́yin ti pe aya yín? Mọ́mì, ṣé ẹ ti pe dádì? Ẹ bá mi sọ fún wọn pé ètò AFALOKOMOLASA ó ti tún gorí afẹ́fẹ́ fún tọ̀sẹ̀ yìí. Orúkọ mi náà kò yí padà, Olúwatóyìn Ayọ̀lúṣọlá lórúkọ tèmi jẹ́. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Lónìí lórí ètò AFALOKOMOLASA, a ó máa gbé àlọ́ gbáǹkọ́gbì mìíràn, a ó máa gbé yẹ̀wò. Àlọ́ ọ̀hún sì ni àkòrí rẹ̀ jẹ́ Ìjàpá lóyún ìjàngbọ̀n. Ìjàpá lóyún ìjàngbọ̀n. Àlọ́ o! Ẹ̀yin tẹ́ wà nínú ilé, ẹ máa sọ wípé àlọ́. Àlọ́ mi dá fìrìgbà àgbò. Àlọ́ mi dá lórí ìjàpá. Bí mo ti máa ń sọ fún yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Àlọ́ mi dá lórí ìjàpá àti ìyàwó rẹ̀ Yánnibó. Ní ìgbà ìwáṣẹ̀, ní ìgbà láéláé, ìjàpá ó jẹ́ ọ̀sọ́rọ̀ ọ̀dọ́mọkùnrin tó ti bàlágà, tó ti dìde géńdé. Nígbà tó pé ọmọ ọdún 25 ni ìjàpá, àti ìjàpá pé ọmọ ọdún 25 ló fẹ́ ìyàwó rẹ̀ tí orúkọ rẹ̀ jẹ́ Yánnibó. Àwọn méjèèjì wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé wọn pẹ̀lú ìrọ̀rùn àti àlàáfíà. Yánnibó jẹ́ obìnrin tó níwà púpọ̀ tó sì kún fún ẹwà àtọ̀runwá, ẹwà tí ò lámúlùmọ́là, ẹwà tí kìí ṣe pé pankéèkì ló fi ṣẹ̀jọ́ rẹ̀. Ó jẹ́ obìnrin tó pupa róbótó, ó jẹ́ obìnrin tó ga tí kò ga jù tí kò sì kúrú jù, tó sì níwà lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀. Àwọn méjèèjì sì jọ ń bá eré àníyàn wọn, eré ìfẹ́ wọn, wọ́n jọ ń bá bọ̀ wẹ́rẹ́. Ṣùgbọ́n bí Yánnibó ìyàwó ìjàpá bó ṣe ní ìwà tó sì lẹ́wà tó, kínní kan lobìnrin ajá jẹ́. Yánnibó tó jẹ́ ìyàwó ìjàpá yìí, fún bí 20 ọdún tó fi wà lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ ìjàpá, kò rọ́mọ bí, kò rọ́mọ gbé pọ̀n, kò rọ́mọ gbéjó, kódà kò rí ọmọ pè wọ́n níṣẹ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, Yánnibó ò bínú ẹbí, kò bínú ará, kò bínú àwọn aládùúgbò tí wọ́n bímọ ní àyíká tàbí ní àyídà rẹ̀. Dípò kó bínú orí, dípò kó bínú àwọn tí Elédùmarè yọ̀ǹda ọmọ fún, níṣe ni Yánnibó ló ń fi gbogbo ìgbà bá ọlọ́mọ yọ̀. Tẹ́nìkan bá bímọ ní àdúgbò wọn tàbí ní agboolé wọn, Yánnibó ni ó bá wọn wẹ̀. Òun ni ó wá oúnjẹ fún ìyá ọmọ. Tọmọ náà bá bẹ̀rẹ̀ sí ní rákò, tó bá yàgbẹ́, tó bá tọ̀, Yánnibó ni ó bá wọn yanjú rẹ̀. Kódà a máa bá ọlọ́mọ gbé ọmọ pọ̀n káàkiri, jó káàkiri àdúgbò gbò, ní ìrètí pé bóyá látara bẹ́ẹ̀ Elédùmarè yóò ṣe kíni, yóò yọ̀ǹda ọmọ fún òun náà. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí n tàn yín, pẹ̀lú gbogbo ìgbìyànjú Yánnibó, pàbó ni gbogbo ìgbìyànjú rẹ̀ já sí. Elédùmarè kò yọ̀ǹda ọmọ fún un. Nígbà tó wá di ọjọ́ kan, nígbà tí ìgbéyàwó Yánnibó àti ìjàpá tó pé 20 ọdún, ìgbà tó dọjọ́ kan, Yánnibó bá pe ìjàpá jókòó. Ó ní, ìjàpá ọkọ mi olówó orí mi àbí ẹlòmíràn. Ó ní, mo ṣàkíyèsí rẹ̀ pé ọkọ dáadáa ni yín. Kódà látìgbà tí mo ti dé ọ̀dọ̀ yín, ẹ fìgbà kan dà mí láàmú tàbí hùwà tí ò ní fi mí lọ́kàn balẹ̀. Ó ní ṣùgbọ́n nǹkan kan
òun lóminú tó sì ń ba òun lọ́kàn jẹ́. Ó ní kò sí ohun méjì ju àìrọ́mọ bí òun yìí náà lọ. Ó ló ti tó ó ti ń tojú sùn, ó sì ti ń sùn gẹ́ẹ́. Ní ìjàpá ọkọ Yáníbo bá dá Yáníbo lóhùn. Ìyàwó mi, mo rí gbogbo ìbìnújẹ́ ọkàn rẹ, mo rí gbogbo ìlàkàkà rẹ. Kódà èmi pẹ̀lú mi ò sinmi, mi ò sùn, mi ò wó. Lójoojúmọ́ ni mò ń ro bá a ṣe lè gbé ìgbà táwa náà fi di ọlọ́mọ láyé. Ṣùgbọ́n ó bà ní o kò bàjẹ́. Ìjàpá ní Yáníbo, ṣó rántí ọ̀rẹ́ mi tí orúkọ rẹ̀ ń jẹ́ Àkàlà? Ó ní ṣó rántí pé ọ̀rẹ́ àti gbé ewé lèmi àti ẹ̀. Yáníbo ní ọkọ mi, mo rántí dáadáa. Kódà mo rántí pé nígbà tá a fẹ́ ṣe ìyàwó, òun ló ṣe ọ̀rẹ́ ọkọ ìyàwó. Ìjàpá bá nítọ̀ ó dàbà. Ó ní ṣó rántí pé Àkàlà yìí aláwo ni, babaláwo ni. Bóyá n tí màá ṣe ibi tọ́rọ̀ wá kàn náà ni pé àìlẹ́ni ní musàn ká mú kíkan. Màá wá lọ rè bá ọ̀rẹ́ mi Àkàlà. Màá lọ ṣàlàyé, màá kú màá rò fún pé látìgbà tá a ti ṣèyàwó kò tíì sọmọ. Ìjàpá bá ní ohun tó bá ti yá kì í tún pẹ́ mọ́. Bí Ìjàpá ṣe gbéra lálẹ́ ọjọ́ yẹn ló bá lọ dọ̀ Àkàlà ọ̀rẹ́ rẹ̀. Ṣé rí Àkàlà tí ó jẹ́ ọ̀rẹ́ Ìjàpá yìí, ológun tó gbójú, tó gbówọ́, tó fi gbogbo ara ṣe ògùn ni. Kódà ṣé rí Àkàlà yìí, ibi ẹbọ rírú ó rúbọ títí ibẹ̀ lórí rẹ̀ ló ti pa níbi tó gbóògùn dé. Bí Ìjàpá ṣe dọ́dọ̀ Àkàlà, Ìjàpá bá kó ẹjọ́ ló bá rò fún Àkàlà ọ̀rẹ́ rẹ̀. Ó ní sórí látìgbà táwọn ti ṣègbéyàwó tó ti sọ̀rẹ́ ọkọ ìyàwó. Ó ní ǹjẹ́ o mọ̀ pé àwọn ò tí ì rí ọmọ bí? Ní Àkàlà bá ní Ìjàpá ọ̀rẹ́ mi, ṣé ìwà mọ̀ ni? Mo mọ̀. Kódà ní àná alánà èmi àti ìyàwó mi a sì sọ̀rọ̀ wọ àti ìyàwó rẹ̀ Yáníbo. Tá sì ń gbà aládùúrà pé kọ́lọ́run Elédùmarè kó ṣe kíni kó yọ̀ǹda ọmọ fún yín. Èmi ò mọ̀, mo rò pé ẹ ti lọ sọ́dọ̀ adáhunṣe mìíràn bóyá wọ́n ti ṣàá lóògùn fún yín ni. Nínú yẹn ò fi wá sọ́dọ̀ mi ọ̀rẹ́ mi. Ó dà nígbà wá wà náà kò tí ì bàjẹ́. Màá ṣe ògùn kan. Ògùn oyún níní tó dájú tó jẹ́ pé kò bá tì rí ni. Gbogbo àwọn tí mo ti ṣe fún bí wọ́n ti ń bí ìbejì náà ń bí ìbẹta náà ń bí mẹ́rin. Àmọ́ kinní kan èèwọ̀ kan ṣoṣo báyìí ló wà nínú ògùn tí màá ṣe fún ọ. Sórí àjò tí màá ṣe fún ọ yìí, àṣejẹ ni. Tí n bá sì ti ṣe fún ọ, o kò gbọ́dọ̀ kan ẹnu rẹ o. Ìyàwó rẹ Yáníbo nìkan ló gbọ́dọ̀ jẹ nínú àṣejẹ yìí. Tó bá kàn ọ́ lẹ́nu Ìjàpá, ó léwu o. Ìjàpá bá ní Àkàlà. Ṣé mi tó yẹ pé láti ọdún yìí ni mo ti ń ṣe wàhálà títí tí ò sí ojútùú. Ni màá wá ní mo rí ọ̀nà àbáyọ tán ni màá tún wá lọ dẹ́jà ká mọ̀ rí. Ìjàpá bá ní ọ̀rẹ́ mi sọ tí ètùtù yìí, sọ ohun ẹbọ àti ohun ètùtù fún mi kí n lọ wá. Ní ti pé kí n fi bánú yẹn kò jẹ́ rí bẹ́ẹ̀. Nígbà tẹ́mi ní èso ọmọdé mi ò jẹ́ fi kan nù. Làkàlà bá ní ó dà, ọ wà lọ wá ẹyẹlé 7, màálù 7, ẹran òbúkọ funfun 7, adìẹ 7. Ó wá àpò àlùbọ́sà tó dúró dáadáa ńlẹ̀, ó wá 7 wá. Ẹja àrọ̀ tí wọ́n ti yan tó ti gbẹ́, ó wá yùn náà tó tóbi dáadáa, ó wá 7 wá. Tó bá ti kó dọ́dọ̀ mi, èmi ó mọ nǹkan yòókù tèmi ó pèlò papọ̀ mọ́ tí yóò fi dàsè jẹ tó gbé fún ìyàwó rẹ̀ lẹ́bàdàn lọ́mọ láyé. Ìjàpá bá ní ṣẹ́yìn àbó mi, mo rí ọ̀nà mọ̀ bọ̀. Bí Ìjàpá ṣe lò. Ìjàpá bá délé ló bá kẹjọ́ ló bá rò fún ìyàwó rẹ̀. Àti Ìjàpá àti ìyàwó rẹ̀ wọ́n ṣe gbọ́jà lọ nìyẹn o. Wọ́n bá ra gbogbo nǹkan ètùtù tí Àkàlà ní yóò ná o. Bọ́n ṣe rà tán,
ìjàpá bá gbé lọ sọ́dọ̀ àkàlà ọ̀rẹ́ rẹ̀. Àkàlà bá ní tọ̀, tó bá ti dìwòyí ọ̀la tójú ń pa fírí lọ, padà wá, gbogbo nǹkan ètùtù àti àṣejẹ yóò ti wà ní ilẹ̀ ní sẹpẹ́, padà wá lọ́la kó wá gbé. Bó ṣe dijọ́ kejì ni ara ìjàpá ò lélẹ̀, nísàwọn ago ni ó ti di kété ago tí àkàlà dá fún ìjàpá tó lù báyìí ní bí ìjàpá ṣe gbéra lé nìyẹn ló bá di ọ̀dọ̀ àkàlà tó jẹ́ babaláwo ọ̀rẹ́ rẹ̀. Bó ṣe débẹ̀ lóòótọ́, àkàlà ó ti pèlè gbogbo ohun ètùtù kalẹ̀, ó ti ṣe àṣejẹ yẹn, ó ti wà ní sẹpẹ́. Ní àkàlà ló bá gbé àṣejẹ yìí ló bá gbé fún ìjàpá, ló bá tún kí ìjàpá nílọ̀ pé wọ́n ń fi bánú o, àṣejẹ yìí o, ìyàwó rẹ nìkan ló gbọ́dọ̀ fẹnu bà o gbọ́dọ̀ pọ́nlá o, kò tiẹ̀ gbọ́dọ̀ kàn án lẹ́nu o. Ìjàpá lòun ti gbọ́. Bí ìjàpá ṣe gbé àṣejẹ yìí nìyẹn, ó di kẹrẹ ó gbé sẹ́yìn rẹ̀ ló bá ń lọlé. Sẹ́rí bí ìjàpá ṣe ń lọlé, bẹ́ẹ̀ ni kíní ọ̀hún ní rùn ní ta sánsán sí ìjàpá nímú. Ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan náà fi ṣàṣejẹ yẹn. Adìẹ ń bẹ ńbẹ̀, màálù ń bẹ ńbẹ̀, ẹran òbúkọ ń bẹ ńbẹ̀, ẹja gbígbẹ tó ti yan tó gbẹ, ẹja àrọ̀ ń bẹ nínú rẹ̀, àlùbọ́sà tí wọ́n tó fi ṣe é gan àpò méje tán yẹnyẹn. Bí ìjàpá ṣe ń gbé àṣejẹ yìí lọlé, bẹ́ẹ̀ ni ń ta sánsán sí nímú. Bẹ́ẹ̀ ni ìjàpá ní sàárúra kẹrẹ pé ṣé wà ní jẹ nínú kinní tí òórùn rẹ̀ gbalẹ̀ tán yán tí ń ta sánsán yìí, ṣé wà ní jẹ ńbẹ̀ ni? Ṣé ìyàwó mi Yáníbo nìkan ló wá jẹ gbogbo àdúrú kinní? Nígbà ó débi abẹ́ igi kan, ara ìjàpá ò lélẹ̀ mọ́. Ìjàpá bá sọ kòkò àṣejẹ ló bá sọ kalẹ̀. Bó ṣe sọ kalẹ̀, ẹ̀mí kan sọ fún yín pé ìjàpá mọ́mọ́ fi bánú. Àkàlà mọ̀ ti kì ọ́ nílọ̀ pé bọ́ bá fi jẹ́ ó léwu jọjọ. Bẹ́ẹ̀ lẹ̀mí kan lòun náà tún wà lẹ́gbẹ̀ẹ́ kan tí ń sọ fún ìjàpá pé sóbìnrin mọ́ ń dóyún ni ìjàpá, ṣé bí ìwọ àtìyàwó rẹ náà lẹ́jọ́ wá ọmọ, kí ọkùnrin kórejò kóbìnrin ọpa, ṣé bí kéjò sàmọ́ ti sá lọ ni? Ìjàpá, ìwọ náà fi díẹ̀ sẹ́nu, kò sí tí ó ṣẹlẹ̀. Sẹ́rí èrò búburú tó sọ sí ìjàpá lọ́kàn pé kó jẹ nínú àṣejẹ yìí, èrò yẹn ló borí ọkàn ìjàpá. Bí ìjàpá ṣe mú àṣejẹ nù, bó ṣe sí kòkò àṣejẹ nù, bó ṣe sí báyìí, ẹja àrọ̀ ló kọ́kọ́ fẹjú mọ́ tíyẹn tó ti mú ta. Ẹja àrọ̀ yẹn ó ti mú ata. Bí ìjàpá ṣe wọ́ kinní ọmọra nù lọ́ba jẹ. Ó jẹja àrọ̀ tán, ó mú adìẹ, owó, ó mú àwọn ẹran ògúnfe, owó, ó mú màálù, owó mọ́. Ká má fọ̀rọ̀ gùn, bí ìjàpá ṣe parí àṣejẹ tí ń bẹ nínú kòkò tán ní kí ó lọ gbé fún Yáníbo ìyàwó rẹ̀ kán lè lóyún nù. Nígbà tí ìjàpá jẹ tán, lójú rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wálẹ̀ ló bá ní kí ni wàá ṣe báyìí o, jẹ́ kí n padà sí ọ̀dọ̀ àkàlà ọ̀rẹ́ mi. Ṣé bó ṣe ní kó ń padà sọ́dọ̀ àkàlà, ó lóun ó lọ parọ́ fún àkàlà pé gbòǹgbògi ló yọ̀ ọ́n lẹ́sẹ̀ lọ́nà. Nígbà tí gbòǹgbògi wá yọ̀ ọ́n lẹ́sẹ̀ lójú ọ̀nà, nígbà tó ń lọlé ni kòkó wá dànù ló wá fọ́. Nígbà tí kòkó wá dànù tó wá fọ́, ọbẹ̀ wá ta sókè ni ó wá kàn òun lẹ́nu. Ibi títí ìrò lọ́kàn báyìí pé n tóun ó lọ sọ fún àkàlà ni. Bínú ìjàpá sì bẹ̀rẹ̀ sí ní ga nù. Inú ìjàpá wá bẹ̀rẹ̀ sí ní ga bíi tolóyún, ní bá ń ga díẹ̀díẹ̀. Bí ìṣẹ́jú ṣe ń gorí ìṣẹ́jú ní ń ga, bí ìṣẹ́jú ṣe ń gorí ìṣẹ́jú nínú yìí ń ga sí. Bẹ́ẹ̀ nínú yìí ti ga tó ti kan àyà ìjàpá, táyà rẹ̀ ti ga tètè. Ìjàpá ṣẹ̀ṣẹ̀ wá mọ́ lọ́rọ̀.
ìjàpá ṣàwọ́ra rẹ̀ títí dé ilé àkàlà ọ̀rẹ́ rẹ̀. Nígbà ó dọ́dọ̀ àkàlà ló bá bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí àkàlà pé kó dákun kó gbà wọ́n. Gbòǹgbò ló yọ òun lójú ọ̀nà ni ọbẹ̀ bá dànù ni ó bá ta sí òun lẹ́nu. Àkàlà ní ìjàpá ó ṣe wá sí èyí tán. Ṣé bí mo kì ọ́ nílọ̀ pé kíní ọ̀hún ò lẹ́rọ̀. Ìjàpá bá ní ọ̀rẹ́ mi dákun bá òun ẹ̀rọ rẹ̀ dákun bá òun wá nǹkan ṣe sí. Ni àkàlà ọ̀rẹ́ ìjàpá bá ní kò sí ṣíṣe kò sáìṣe. Ó lọ sójúbọ ọ̀sán yìí. Ọ̀sán yìí kúkú ni òrìṣà tí wọ́n wo èèyàn sàn. Tó o bá ti dé ọ̀dọ̀ ọ̀sán yìí bẹ̀rẹ̀ sí rawọ́ ẹ̀bẹ̀ sí. Bóyá ọ̀sán yìí lè bọ́ rí nǹkan ṣe sí inú rẹ̀ tí ń ga. Àṣejẹ́ tí mo ṣe fún ọ tó bá jẹ́ kóbìnrin ló ṣe tí inú rẹ̀ bá ga yóò fi bímọ ni. Ṣùgbọ́n ọkùnrin ni ìwọ tó jẹ́ yìí èmi ò gbọ́ bí tọkùnrin ti bí ọmọ rí. So tètè múra lọ sójúbọ ọ̀sán yìí. Bí ìjàpá ṣe gbéra nù ló bá di ojúbọ ọ̀sán yìí. Ló bá lọ rawọ́ ẹ̀bẹ̀ sí ọ̀sán yìí. Ọ̀sán yìí bá ní ìjàpá ó ti jẹ́wọ́ ó ti dẹ̀jà ẹ̀mí rẹ sì ní nǹkan ètùtù ẹ̀mí rẹ ni ó lọ sí. Ká tó wí ká tó fọ̀ inú ìjàpá tó ń ga inú yìí bá wú títí bínú ìjàpá ṣe bẹ́nu bí fún ìjàpá ṣe tú tanu ìjàpá bá lọ́rùn alákejì nítorí kíni nítorí Ojúkòkòrò. Láti ìgbà yẹn ni ìjàpá ló ti di ẹran ọ̀sán yìí tán fi ń bọ ọ̀sán yìí. Bí ìjàpá ṣe kú báyìí bọ́sàn yìí ṣe mú ìjàpá jẹ nù. Kí làlọ́ ẹ̀kọ́ wa? Àkọ́kọ́ ná nígbà yòówù tí a bá fẹ́ wu ìwà tàbí gbé ìgbésẹ̀ kankan nínú ayé ẹ̀mí méjì ni mo ń dúró tì wá. Ẹ̀mí kan ni ẹ̀mí Ọlọ́run. Fáwọn tí ò tí mọ ohun tí à ń pè ní tí wọn ò tí tá lè sọ pé bóyá wọn ò tí mọ Ọlọ́run a lè sọ wípé ẹ̀rí ọkàn wọn dúró tì wọ́n lẹ́gbẹ̀ẹ́. So ẹ̀mí kan yóò dúró tì yàn ní ẹ̀gbẹ́ gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí kan yóò dúró gẹ́gẹ́ gbágbá tì yàn gẹ́gẹ́ bí ẹ̀mí èṣù. Ẹ̀mí Ọlọ́run yìí ni ó mọ̀ sọ pé mọ̀ ṣe àìṣe tó bá ṣe yóò lẹ́yìn búburú. Ẹ̀mí kejì ó mọ̀ sọ pé ó dáhùn jàre kò sí nǹkan kan tó jọ rere kò sí nǹkan tó jọ rere. Ìyẹn túmọ̀ sí pé bí ẹ̀mí Ọlọ́run ti ń sọ fún ọ wípé mọ̀ ṣe kíní kò dáa bẹ́ẹ̀ lẹ̀mí èṣù ló wà lẹ́gbẹ̀ẹ́ kan tí mo sọ pé ṣé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ tó sì jẹ́ pé nǹkan láabi ní kíní ọ̀hún téèyàn bá ṣe tán yóò padà lẹ́yìn ibi. Ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn. Nígbà yòówù tá a bá fẹ́ dáwọ́ lé nǹkan kan ẹ jẹ́ á kíyèsí ẹ̀mí méjì tí ń bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ á kọ́ bá a ti ń gbọ́ràn sẹ́mi Ọlọ́run lẹ́nu. Ká kọ́ bí a ti ń gbọ́ràn sẹ́mi Ọlọ́run lẹ́nu nǹkan àkọ́kọ́ tá a lè rí dìmú nínú àlọ́ ẹni. Ìkejì ni pé Ojúkòkòrò òun ló pa ìjàpá àìlè mójú kúrò níbi nǹkan ó ti pa ọ̀pọ̀lọpọ̀ míì sáyé. Bó ti pa ọ̀pọ̀lọpọ̀ míì sáyé lónìí bẹ́ẹ̀ ló ti rán ọ̀pọ̀lọpọ̀ lọ́run alákejì kò tiẹ̀ pa wọ́n sáyé nìkan ó ti rán wọn lọ sọ́run àrèmabọ̀. Ojúkòkòrò àìlè mójú kúrò. Ìyá alágbájá ṣe kinní mo gbọ́dọ̀ jẹ́ ń bẹ́. Bàbá alátàmẹ̀dù kí lẹ̀ mú yẹn kóòkì ni ẹ dákun ẹ jẹ́ ń ṣẹ́ díẹ̀ sẹ́mi ń bẹ́ àbà ẹja mọ láàmú àrímójúnù díẹ̀. Ńgbà ń gbé àṣẹ fún ìjàpá tán ni ó mọ̀ fọwọ́ bà kó mọ̀ mú lẹ́nu. Ojúkòkòrò àìlè láàmú àrímójú kúrò òun ló ṣokùnfà ikú fún ìjàpá. Ìjàpá tún dẹ̀já bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe ń dẹ̀já lónìí nígbà tí àwọn adarí ẹ̀sìn wa bóyá pásítọ̀ ni tó bá sọ wípé ẹ̀mí Ọlọ́run sì ń bá mi sọ̀rọ̀ pé mọ̀ ṣe kíní yìí o àbá dẹ̀jà á ní kíni kò lè ṣẹlẹ̀. Ó dẹ̀jà ó ní ó mọ̀ fọwọ́ banu kó mọ̀ mú kíní ọ̀hún lẹ́nu kó mọ̀ jẹnu rẹ̀ àmọ́ kò gbọ́ràn ó dẹ̀jà. Ntí
ibi tí ò rò pé ó lè ṣẹlẹ̀ sóun ó sì tara bẹ́ẹ̀ ó ṣe kí ni ó ṣẹlẹ̀ sí. Ẹ jẹ́ á ní ìtẹ́lọ́rùn pẹ̀lú nǹkan yòówù tá a bá ní. Ẹ jẹ́ á kọ́ bá ṣe ń gbọ́ràn sẹ́mi Ọlọ́run lẹ́nu. Ẹ má jẹ́ á dẹ́jà á. Ẹ jẹ́ á máa ní ìtẹ́lọ́rùn ká ní àrímójú nínú gbogbo ohun tójú bá rí kọ́ lẹ́nu gbọ́dọ̀ jẹ. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo ohun tójú èèyàn bá rí báyìí ló gbọ́dọ̀ kàn yàn lẹ́nu. Ẹ̀kọ́ tèmi rí parí kọ́ nù. Ṣùgbọ́n ṣé mọ̀ pé ẹnìkan yìí gbọ́n tán. Ṣé rí ní abẹ́ ètò AFALOKOMOLASA yóò wù mí tẹ́ ẹ bá lè mọ̀ sọ ẹ̀kọ́ tẹ́yin náà bá rí kọ́ sí abẹ́ comment section. Yes. Yóò tún ran ẹlòmíràn náà lọ́wọ́ láti rí ẹ̀kọ́ kọ́ nínú ọgbọ́n àti òye ikùn tiyín náà tẹ́lẹ̀dùmarè fi ṣodo sínú yín. Ẹ̀kọ́ mi lè wà nínú àlọ́ ẹ̀ tí ojú tèmi ò lọ síbẹ̀. Ẹ kọ sí comment section, ẹ jẹ́ káwọn èèyàn kà, káwọn èèyàn lè rí nǹkan kọ́ látara nǹkan tẹ́yin náà kọ́. Ẹ má kàn wò lásán, ẹ̀yin náà ẹ comment. Ètò yìí ẹ ṣe kóríyá fún mi nípa ṣíṣe kíni, nípa títẹ like button, nípa subscribe, nípa líláìkì rẹ̀, àti nípa share rẹ̀, nípa pípín ká fún ẹbí àti ará yín. You can share it. Ẹ lè share rẹ̀ fún ẹbí àti ará yín lórí ayélujára káwọn náà lè rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ tàbí dìmú lórí ètò yìí. Kò ní jù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí lórí ètò AFALOKOMOLASA. Mo lérò pé ẹ̀yin olùgbọ́ àti olùwòran ẹ ti tún rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ nínú ètò yìí fún tọ̀sẹ̀ yìí. Olúwatóyìn Ayọ̀lúṣọlá lórúkọ tèmi ń jẹ́. Mo ti máa ń sọ fún yín, mo ní kò lè yí padà láéláé. Ògbómọ̀ṣọ́ níbẹ̀ la gbé bí mi, níbi tó ti ń jẹ̀ka kan tó ń mú nǹkan yẹn ga. Ẹ pàdé mi lórí ètò yìí kan náà lọ́sẹ̀ tó ń bọ̀, níbi táwọn ti tún láǹfààní láti gbọ́ àlọ́ gbáǹkọ́gbì mìíràn tó jẹ́ tuntun. Ǹjẹ́ kó tó dọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀hún, mo ní ire o, ire kàkà.